من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. àwa Ọlọ́run ní olùṣọ́ kó ṣọ́ wa kúrò lọ́dọ̀ èṣù ẹni ẹ̀kọ́ ẹni ègbé. رحب بجميع a kí gbogbo àwọn èèkàn tí Bàbá. wọ́n ní ìjòkó a kí gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n tó jásí pé tí wọ́n bá wo sùn wọ́n mọ ibi tọ́rọ̀ ti ń bọ̀ wọ́n mọ ibi tó dé wọ́n mọ ibi tí ó sọ̀lẹ̀ sí. والزملاء والخلفاء. a kí gbogbo àwọn àrólé tó jásí pé àwọn Ọlọ́run ọba fi mú ilẹ̀ lọ́wọ́ a kí yín. من عالم بلو ọlọ́run tẹ́lẹ̀. a kí bàbá wa a kí rúhù Khulafa. a kí àwọn àjẹsàdùn wọn tí wọ́n ń bẹ níkàlẹ̀ bàbá wa alimu balu ọlọmọsà sàlékún kẹ́ wọn. تغمد الله برحمته آمين. Ọlọ́run kó tún bá sàlékún àánú rẹ̀ fún wọn àti kẹ́. وأرحب بجميع الآدرين والآدرات قائلا السلام عليكم ورحمة a تعالى kí gbogbo àwọn وبركاته. jàmáà lọ́kùnrin àti lóbìnrin tá à ń bẹ lérí ìjòkó Ọlọ́run kó mọ́sà bá wa sàlékún àánú rẹ̀ fún gbogbo wa. Àmín. ìkẹ́ Ọlọ́run kó máa bá gbogbo wa gbé. بسم الله ولي الأبرار. a bẹ̀rẹ̀ lórúkọ Ọlọ́run ọba tó jásí pé òun náà alákàyà sí gbogbo àwọn ẹni ẹ̀sà. الحمد لله صفي الأحرار. a bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run àsìkò fún Ọlọ́run bá tó jásí pé òun náà lọ́ba tí máa ń nífẹ̀ẹ́ àwọn ẹni ẹ̀sà òun náà ló sa àwọn ẹ̀sà lẹ́sà tó ní kí wọ́n máa bẹ nínú ẹ̀sà níwájú rẹ̀. صلاة وسلام على رسول الله. ìkẹ́ Ọlọ́run tí ò ní dá nígbà lọ gbére kó máa bẹ fásiwájú wa ànábì wa Muhammad tó jásí pé tó rí rẹ̀ náà láti kó lónìí. ànábì tó jásí pé òun ní fún ẹni ní ròdùnú òun náà sì lọ́lọ́run ọba gbé dìde lólùkìlọ̀ wípé kó máa kìlọ̀ fún gbogbo àwọn gèfèrí gbogbo àwọn tí wọ́n ọba gbọ́. وعلى آله وصحبه. ìkẹ́ náà kó máa bẹ lórí gbogbo àwọn aráalé rẹ̀ àtàwọn sàábé àtàwọn tí wọ́n gbaṣẹ́ fún àwọn ànábì. أما بعد lẹ́yìn gbogbo eléyìí. في قصيدة نونية. eléyìí ni orin àròríkọ tó parí pẹ̀lú àràfin nọ́ọ̀n. الإسلام ومحاربة الفقر أو الإسلام ومعالجة الفقر. èyí tí ó máa fún wa nírò tí ó máa sọ fún wa nípa tọ́pù wa òní tí ń dá lórí báwo ni Islam ló ṣe tírìtì ní àwùjọ mùsùlùmí. المولد النبوي الشريف عقدت مؤسسة الأحياء èyí tá a fà الإسلامية. wá tí wọ́n rorí kọ níbi ìjókòó ayẹyẹ èsì ọjọ́ مولد ìdí النبي ànábì. صلى الله عليه وسلم. ọlọ́run kọ́ máa bá ànábì. náà. مؤسسة الأخيار أعلم بقومنا. foundation wa tá a mọ̀ sí àkàyàrò ń kí gbogbo wa lọ́kùnrin àti lóbìnrin pé a káàbọ̀ a kúrò síbi ìjókòó wa yìí. حفلة المختار طه إمامنا. a ń kí wa síbi ayẹyẹ ọjọ́ bíi anabi Muhammad anabi tó já sí pé òun náà lẹ́ni ẹ̀sà láyé òun lẹ́ni ẹ̀sà níwájú Ọlọ́run. في على الأعمال والدين foundation wa الأميران. yìí àwọn àlùfáà wa tí wọ́n gbé kalẹ̀ wọ́n gbé foundation wa yìí kalẹ̀ lérí iṣẹ́ dáadáa àti ẹ̀sìn èyí tí ò ní takò. تربية الأجيال ترا بعلمنا. a gbé foundation wa yìí kalẹ̀ lérí ríre ọkàn gbogbo ọkàn tí ń sáré ọkàn tó yanjú àtẹ̀yí tó kù díẹ̀ káàtó àwọn bàbá wa wọ́n gbé foundation yìí kalẹ̀ láti máa fi tọ́ ẹ̀mí ni. ربي لا يعد عديده. ìkẹ́ Ọlọ́run tí ò ní dáńgbà kan kó máa bá ìwúre wa ìkẹ́ Ọlọ́run tí ò ní lóǹkà kó máa bá àwọn àlùfáà wa tí wọ́n gbé foundation yìí kalẹ̀ tí gbogbo wa ń ṣe ní látara. بل سعيمنا. ta ni bàbá wa tá à ń wí àwọn náà làáfà wa tí gbogbo èèyàn ti ń kí látàárọ̀ àwọn náà làáfà wa táwa náà ń kí lọ́wọ́ àwọn náà làáfà wa táyé ò máa kí lópin ìgbà táyé bá ń járe àwọn náà ni bàbá wa sẹ́nitọ̀. كان عايزا. ẹ̀rí ọjọ́ bíi ànábì ká kóra wa jọ bá a ṣe kóra wa yọ yìí ká máa ṣayẹyẹ rẹ̀ ń tọ́tọ́ ni láti gbà tí a ti bá àwọn bàbá wa tí wọ́n ti ń ṣe é bẹ́ẹ̀ táwa náà ti ń ṣe. كوكب منير كيف لحتمنا. gbogbo tẹ́lá tọ́ sọ̀rọ̀ nípa máolúdi tí ó sọ ń parẹ̀ náà ní pé ọ̀tọ̀ abá nínú fáwa tí ó kọ́ra tẹ́lá náà ń jẹ́ Kawkabul Munir afáwa tó ṣe é òun náà ní jẹ́ afáwa Halimi al-Ash'ari al-Shafi'i wọnú tẹ́lá ọ̀rọ̀ táfà sọ nípa máolúdi òun náà ní pé ń tó dáa ni ó sì tọ́ ká máa ṣe. afáwa Murtado Al-Hariri nílùú Ìlọrin afáàná tẹ̀lé afáàná nípa pé ká máa ṣe máolúdì
ká jókòó ká máa ṣe ayẹyẹ ká jókòó ká máa kọ́ra wa nípa ẹ̀kọ́ ànábì afáàná lọ́tọ́. يا صاحي جدالة عصمي. ó ráwọn tí wọ́n mú mi tó mi pa lérí abẹ́ni tó mú mi tán tó wá dòdò rúngbà tó jáde tán tóun ní ká máa ṣayẹyẹ afilatu maulidi nàbí ọkọ̀tọ́ ẹ fi wọ́n lẹ̀ ẹ pa wọ́n tí àwọn náà ti ń rọ̀jà ẹ ní àmọ́ muhantu ní ti ń padà ní àmọ́ muhantu. ẹsẹ̀ náà ni pé wọ́n fẹ́ lé àwọn àfa wa wọ́n fẹ́ lé àwọn bàbá wa kó ní fìdí káwọn stage ní bẹ́ẹ̀ wọn ò lè rí wa lé wọ́n padà ń bọ̀ wá bá wa àwọn náà àjọ padà máa ṣe maulidi yìí ni. إذا كانت الحاجات لا تكتفي الفتى ففكر وأرزنا وفقرة عمنا. ẹ wá rẹ̀ yìí ti ń jẹ́ mọ̀ọ́dún wa lónìí tí àwọn àlùfáà àwọn mọ̀hádìrò wa tí wọ́n bá wa sọ̀rọ̀ nípa rẹ̀ àmọ́ kó tó di pé wọ́n bá wa sọ̀rọ̀ nípa rẹ̀ a fẹ́ rọ èrì kó tó di pé òjò rọ̀ a fẹ́ fúra alára a sì fẹ́ tọ́ wa nípa lọ síbi kíní báwo ni Islam báwo ló ṣe treat poverty láwùjọ wa ẹ̀rí nígbà tí ọmọ ènìyàn tí ó bá lágbára lérí bùkátà tí ń bẹ lérí rẹ̀ láti alájà rẹ̀ fúnra rẹ̀ bóò ni Islam báwo ló ṣe ní àárín yẹn lọ́wọ́. فللفقر آثار على الجنس لا تلا. èyí tó hàn sí gbogbo wa ni pé gbogbo ẹni tí Ọlọ́run bá ti ní kó má rí ibi fọwọ́ họ rí gbogbo wọn náà làwa náà dá mọ̀ á ti rí erípa rẹ̀ lára rẹ̀ pé eléyìí ó kù díẹ̀ káàtó fún. بتدمير آثار وخلف دعامنا. bẹ́ẹ̀ bá rèèyàn tó wọnú ibi tá a wà yìí tó wá ní ìwà wo ló tán kí gbogbo tóun dé tó ní àfi ká dàrú o á da gbogbo ẹ̀rú ni òsì ní ń bẹ lára rẹ̀ pé jòkó sóúnjẹ lò tí ìjẹ́ kí nìkan bọ̀ wá òsì ní máa ń mú yẹn dàbí tó bá tó ní olóhùn ọ̀dàbẹ̀ rú. ذنب ذنبا كم له من بطالة. sí ní òsì tó bá pọ̀ jù lára gbogbo ń tọ́ dáa gbogbo ń tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ pátápátá gbogbo ẹ̀ ní ọjà máa ntọ́lọ̀ ní a ṣe àtẹ̀yí tó ní a má ṣe bọ́ bá wá pé gba èyí ọ̀dà èyí kù díẹ̀ yóò níbi ntá ń bá jẹ bá tán ntá ìjẹ náà kọ́ mọ́ ṣàfihàn òsì ni ẹ pè é jókòó ẹ ṣàlàyé bó o ní ìgbésí ayé rẹ ó ṣe rọrùn ẹ ṣàlàyé rẹ fún un. وداع ضاد ثم فقدان علمنا. ẹni tó dá hospital tí wọ́n sọ fún pé ẹ̀bà tó ń jẹ yìí ti pọ̀ jù kọ́ dá a lára ẹ̀bà tó ń jẹ yìí kó ti ń kú lọ díẹ̀díẹ̀ yìí ẹ̀bà lọ́fà fùfú ti pọ̀ jù má jẹ fùfú mọ́ ẹni tí ò lówó tẹ̀ ní ọmọ jẹ fùfú mọ́ ẹ dákun bó ni ó ti rówó ra sẹ̀mó nígbà tí ọba sí ẹ̀bà yìí náà ni ọmọ jẹ yóò sì ṣèṣe ṣokùnfà kú rẹ̀ bó o láṣẹ wá ràn lọ́wọ́ gbogbo ẹ̀ lágbọ́ lónìí. إسلام سلفكر يا ترى. Islam tọ́lọ̀ ní káwọn kí wọ́n bí wa lélẹ́rí tó ń practice rẹ̀ yìí ó ti fẹ́lẹ̀ fún wa nípa báwo la ṣe fẹ́ treat òṣì báwo la ṣe fẹ́ eradicate poverty ní àwùjọ wa. بكريمنا. gbogbo ẹni tẹ́ bá ti rí i pé kò ní sources of tí ò bá ti ní source of income yóò burú fún un yóò sì máa ṣe jẹ́ ọ̀tọ̀ ẹ wá bí ẹ lànà bí ó ṣe rí tí ó máa ṣe tóun náà máa fi rí jẹ tí ó máa fi rí mu gbogbo ẹ̀ làwọn bàbá wa ń ṣe nígbà covid àwọn bàbá yìí wọ́n pín palliative ní 20,000 wọ́n pín fún eléyìí ní Islam fẹ́ gbogbo àwọn tá a bá rí jẹ tá a rí mu tó ṣẹ́kù fún wa ẹ jẹ́ ara àwọn tá a rí pé wọn ò ní ẹ̀gbẹ́ wa ẹ jẹ́ ara wọn lọ́wọ́. بالرزق خدمك وكفنا. nínú Islam ibẹ̀ láti rí i pé bí èèyàn bá ní tó àwọn ọmọ tó bá bí kò sí ní tó kù ju pé àwọn ni wọ́n ó jogún ẹni tó bá fi kalẹ̀ lẹ́yìn ìgbà tó bá kú lọ irú ẹni báyìí Islam irú àwọn ọmọ báyìí Islam ti pèsè báwo fẹ́ máa rí jẹ bí wọ́n ṣe fẹ́ máa rí mu báwọn náà ṣe rọ bí wọ́n ṣe tó ayé dágbé ó ti pèsè rẹ̀ kalẹ̀ fún wọn lẹ́yìn ìgbà tí bàbá wọn bá kú wípé bí òkú mùsùlùmí bá kú gbogbo ìtọ́ òkú yẹn bá ní a máa ń wíìlì rẹ̀ a máa ń kó fáwọn ọmọ rẹ̀ kí wọ́n máa ṣàkóso rẹ̀ ni Islam ló fi ìlànà ìmọ̀ jogún kalẹ̀ fún wa. وكفنا. bẹ́ẹ̀ sì ni ká ṣe wákfù ìgbé ilé tí mo kọ́ kalẹ̀ yìí àfà ẹ dákun ẹ bá mi fi rẹ́ǹtì gbogbo owó tẹ́ ẹ bá ń rí bẹ́ẹ̀ lọ́dọọdún àwọn tẹ́ ẹ bá rí pé ó yẹ kí wọ́n mú sí skul lágbègbè yín tẹ́ ẹ rí pé àwọn tí wọ́n bí wọn ní òjé kí wọ́n ṣe ẹ máa bá mi fi sponsor wọn Islam
wákìfù kalẹ̀ sẹ́ni pé Islam ó eradicate poverty ní àwùjọ wa bí ó eradicate ẹ̀. رب فكر حسعتي أمنا. bẹ́ẹ̀ sì ni àlùfáà àbí ẹni ọlọ́run ọba tó gbin oko tó wá gbé oko yìí kalẹ̀ tó gbé ọgbà oko kalẹ̀ yìí pé gbogbo àwọn tí wọ́n bá ti ń lọ tí wọ́n bá ti ń bọ̀ kí wọ́n máa wọnú ọgbà náà kí wọ́n máa jẹun tó tó wọn kí wọ́n tún mú dání lọlé nígbà tó di pé bàbá yìí kú àwọn ọmọ tí bàbá yìí fi kalẹ̀ wọ́n wò ó pé irú rọ́bìṣì wo nìyẹn báwo ni bàbá tí wọ́n ṣe gbé irú tẹ́ni how any person ó kàn wá wọbẹ̀ tí ó wàá jẹ tí ó mu tí ó tún ti lọlé àwọn ọmọ wọn hàn náà fún àwọn èèyàn bẹ́ẹ̀ nígbà tó di pé wọ́n hàn náà lẹ́yìn ọdún kan àbí ká ní òótọ́ ọdún kan gbogbo kìíní yìí ọ̀pá rẹ látàrí pé wọ́n ṣe jàǹbá wọ́n hàn náà tí bàbá wọn fi kalẹ̀ káwọn èèyàn máa benefit níbẹ̀ wọ́n hàn náà rẹ̀ fáwọn èèyàn nígbà tí bàbá wọn lọ lọ́sàn àwa náà bọ́lọ̀ ń bá ní ató kásẹ́kù kásẹ́rù bẹ́ẹ̀ kájẹ́ káwọn èèyàn máa benefit níbẹ̀ ara ọ̀nà tá a lè fi gba eradicate poverty nínú àwùjọ wa. kóòtù mauludin hadahihi dina wíyàtò alizim mafilarbi gunmina. kò sí tá nàbí sallallahu alayhi wa sallam tó ti torí rẹ̀ gbé bó bá jẹ tá a bá bímọ ká fa irun eré rẹ̀ ká sọ ọ́ ló kọ ká pé àwọn èèyàn jọ ká fún wọn ní ká fún wọn ní ká fún wọn lóúnjẹ ká fún wọn ní mímu torí ẹni tí ò jẹ tó kú wọn lé kóun náà lè benefit níbẹ̀ ni Islam ló gbélé yìí kalẹ̀ ipe ẹ pa àwọn èèyàn bẹ́ẹ̀ bá bímọ ẹ fún àwọn èèyàn lóúnjẹ ẹ fún àwọn èèyàn ní mímu lára ọ̀nà tí Islam tó tún fi eradicate poverty nìyẹn. Islam òun ló kọ́kọ́ gbé táàkì ká máa gba táàkì lọ́wọ́ àwọn tí wọ́n ní nínú ìlú ká máa gbowó erí ká máa wá fi ṣe tí ó wúlò fáwọn aráàlú Islam ló kọ́kọ́ gbé kalẹ̀ lára ọ̀nà tí Islam tó fẹ́ fi tírìtì ètò ìjẹ poverty náà. wọ́n sì yẹ tún fi thulthi lè kọ́ sí wájà nínà. bẹ́ẹ̀ sì ni kẹ́ni tó ṣẹ́kù bó bá rí pásíkò tí ń tó bọ̀ kọ́kọ́ wíìlì kalẹ̀ yìí pé nínú tí mo ní yìí ìdá kan nínú ìdá mẹ́ta rẹ̀ ẹ bá mi pín fáwọn tí ò ní ẹ bá mi pín fáwọn tó kù díẹ̀ káàtó fún nínú ọ̀nà tí Islam tó tún gbà tó fi eradicate poverty nínú rẹ̀ lòun náà wà. ziharu lehumi aukafaroti zomina. bẹ́ẹ̀ sì ni ẹni tí ó fi ìyá rẹ̀ ẹni tó fi ìyàwó rẹ̀ tó fi wé ìyá rẹ̀ ipe òrí ìyàwó mi yìí ó dàbí ìyá mi ìsìn ní súnmọ́ ọmọ láíláí tẹ́rì rẹ̀ padà wá pé tó ronú pìwàdà abẹ́ni tó jẹ àwẹ̀ tó wá wò pé ìlágbára àti jẹ àti san àwẹ̀ yìí Islam wá ní ọ̀rọ̀ ọ̀rùn fún ọ púpọ̀ wá 60 nínú èèyàn nínú àwọn tó rí pé ó kù díẹ̀ káàtó fún ládùúgbò yín nínú ìjọ rẹ níbi tó wà ń wá bọ́ wọn èyí tó bá ṣèwún náà nínú tí èèyàn lè fi eradicate poverty iná lòun náà wà nínú Islam ló tún gbélé yìí náà kalẹ̀. salatan salama linnabiyyi Muhammadin. ike ọlọ́run tí ò ní dáńgbà kankan fáwọn nẹ́bí tó tọ́ka wá sí gbogbo ń ta wí àtàwọn sábẹ́ rẹ̀ àtàwọn aráàlú rẹ̀. gbogbo lórí kó máa ń pé amina. àmín. bàbá wa alifa ńlá sọ fún wa pé anabi sọ pé káàdà alifakiru an yakuna kufran olóṣì bí o bá múra yóò di kèfèrí